A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A very quick one. Àwa tá máa sọ fáwọn àfà pé ẹ̀yin àfà ẹ lọ ṣiṣẹ́. Ẹ̀yin àfà ẹ lọ wáṣẹ́ ṣe. Ọ̀lẹ ni àfà tó ń kọ́ mọ́ ń kéwú lọ ṣiṣẹ́. Àfà tó ń kírun fáwọn èèyàn ìmáàmù mọ́sálásí lọ ṣiṣẹ́. Àfà oní wáàsí lọ ṣiṣẹ́. Ọ̀rọ̀ tá à ń sọ yẹn ẹ ká máa wò dáadáa o. So ká máa wò dáadáa láwọn ọ̀nà tí à ń gbà fi sọ ọ̀nà kàátán, ọ̀nà ìfiniṣe ẹ̀yẹ, ọ̀nà ìtàbùkù ẹni. Mo fẹ́ bi wá lédè pé alákọ̀ọ́kọ́ náà ṣé gbogbo èèyàn ló máa láǹfààní kó lọ kọ́ṣẹ́. Wọ́n ti kọ́ dàrú Ọlọ́run pé kádàrá ilé ibi tí ó lò bó ṣe máa lọ ayé tiẹ̀ lélẹ̀ ọ̀nà tá a rán kó lọ tọ̀ lélẹ̀. Meanwhile ẹni tó lọ́dún mẹ́jọ ńlẹ̀ kéwú, ẹni tó lọ 12 years ńlẹ̀ kéwú tó lọ kéwú dáadáa ni o, ìṣẹ́ni tó kéwú tí nǹkan tó kéwú yé o. Ẹni tó wá kéwú yìí tán ẹ sọ pé kò láǹfààní number one, Ọlọ́run kádàrá káwọn òbí tó bí wu ẹni bẹ́ẹ̀ kọ́ lágbára kọ́ wọn lọ sí ilé ìwé kéwú nìkan lágbára wọn ká ó sì ké ó sì yé. Bẹ́ẹ̀ ẹlòmíì kò láǹfààní kó lọ kọ́ṣẹ́ yálà iṣẹ́ tó máa lọ kọ́ tó máa ẹlòmíì ò lè kọ́ṣẹ́ kó yé. Ṣáà sọ pé gbogbo èèyàn ló lè kọ́ tẹ́lọ́rìn kí tẹ́lọ́rìn yé ni. Ṣé gbogbo èèyàn ló lè mọ bíríkìlì á ṣe? Ṣé gbogbo èèyàn ló máa mọ kápẹ́ńtà ṣe? Ṣé gbogbo èèyàn ló máa lè ṣiṣẹ́ à ń ṣe mẹkáníìkì? Àwọn tó ń ṣe àbú wọn àní nǹkan tó ṣe ò dáa, nǹkan tó dáa ni wọ́n ṣe ó sì dá kí èèyàn kọ́ṣẹ́. Ṣùgbọ́n ṣé ó dáa? Ǹjẹ́ ò lè ṣe fẹ́ni tó ń kọ́ mẹkáníìkì pé ó ṣe lọ kéwú? Wọ́n náà lọ kéwú. Ó túmọ̀ sí pé profession tó mójútó yẹn ọ̀nà tọ́lọ́run wọn náà pé yóò gba ọ̀nà tó wù ú nìyẹn, ọ̀nà tó dẹ̀ tọ́ yẹn ó tó fi ṣe nǹkan nú ayé. Okay, àwọn àfáà wa kéwú tán ìlú tí wọ́n wá appreciate ewu ní kéwú kò dá appreciate kéwú tí wọ́n ké ẹ má wọ́n tún máa fa àbùkù kàn án mọ̀. Tábà lọ sí ilẹ̀ Lárúbáwá láwọn àyèmọ iye àwọn ilẹ̀ Lárúbáwá lóríṣiríṣi ẹ lọ sí Qatar, ẹ lọ sí Saudiya, ẹ lọ sí Jordan, ẹ lọ sí Egypt, ẹ lọ sí Bahrain, ẹ lọ sí Butuni, ẹ lọ sí Kuwait. Subhanallah, àwọn ìlú àlùbáríkà inú ìlú tiwa náà ń ṣe ìlú àlùbáríkà o, ṣùgbọ́n dé àbùkù tó fi ń kan ní kéwú ń bẹ̀ òun kò ṣe máa gbọ́ rárá. Àwọn olùta sọ yìí ẹni tó bá kéwú ń bẹ̀ subhanallah wallahi gold ni wọ́n lọ ṣe ṣẹ̀rí à ń bẹ́ wọ́n máa dùn ẹni kí ló fà ní pé kí ni wọ́n ní àwòkọ́ wọ́n ní ibi tó ń gbé kalẹ̀ pé ṣó ní kéwú lélẹ́yìí ìwọ lọ fi tiẹ̀ ṣe tọ́lọ́hún àsìkò rẹ lọ fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa wá kírun fáwọn èèyàn máa kírun nìkan ni o á sì máa gbowó oṣù wallahi alazim kàn máa jí kátírà kàwé tó bá wù ẹ́ kó stọ́dì ìwé kó ṣàkàn máa jí kírun ṣubú alfajiri fáwọn èèyàn wọlé padà lọ sùn tó bá wù ọ́ tó bá dẹ̀ wù ẹ́ lọ ṣe sáà ní mi bálàsì kó zúrì jẹ́ ká rí ọ o kírun fáwọn èèyàn asiri kírun fáwọn èèyàn kódà ìmí inú wọn gbà mí kò ní ráyè wá kírun mọ́sálásí tó tọ́ ti fi jẹ ìmáàmù á kírun mọ́sìkì bòmí kò díwọ́ oṣù rẹ̀ lọ́wọ́ o. A kì í gbọ́ pé àwọn àfáà yẹn wọ́n ń jàmbá àmọ́ náà ni àwọn àfáà òpòrọ́ àwọn àfáà kíní kan wèrè làwọn àfáà yẹn olórí ibú làwọn ìmọ̀ràn táwọn àfáà dá lọ́wọ́ wa Nàìjíríà àbùkù yìí pọ̀ wallahi àbùkù yìí pọ̀ bí pé kí wọ́n tó lọ kí yẹn kò tiẹ̀ jámọ̀ kankan ìwọ́n tó sì ń bú àwọn àfáà yìí olódo ni ọ́ ẹlòmíì tó ń bú àwọn àfáà wallahi kò lè fi ìdí ìgè kò lè fi kọ́wọ́ nínú kéwú àwọn tó wá fásitì wọn lé ọlọ́dún mẹ́jọ ọlọ́dún méje ọlọ́dún mẹ́sàn-án ọlọ́dún mẹ́wàá 12 years 14 years wọn tó bá rí nǹkan mìíràn tó máa ṣe tó máa fásitì wọn ṣe tó máa bí owó fún àwọn náà bá lọ ṣe ṣùgbọ́n mi tọ́lọ́wọ́ ní kádàrà tí wọ́n tó parí rẹ̀ sí ni pé ẹ ṣáà lọ fi tèmi ṣètò Ọlọ́run àsìkò yín ẹ lọ fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọwọ́ akọ tán ó sì yé wọn tó ké fa àfáàní nǹkan tó ké yé fa ṣùgbọ́n lọ́nkàn farisí kì í ṣàdánwò fún ẹ tún máa fi ọ̀rọ̀ àbùkù ẹ máa tún lẹ̀ mọ́ wọn lára àwọn àfọ ọ̀lẹ ló mọ kéwù ó mọ tó ń ṣe ìwọ tó bá ń sọ ọ̀rọ̀ báwọn àwọn àfọ alápálá má ṣiṣẹ́ wallahi kéwù tó ń lọ kéwù ọba ṣẹ́ ni lọ́kẹ́ ṣe bá mọ ọ̀rọ̀ àwọn èèyàn kẹtẹ́ bá ń kéwù ní ìsìn tọ́nà àwọn social media tọ́nà àwọn sọ̀rọ̀ lórí social media ẹlòmíì àdìsí tí ò ju àdìsí abalabo tí ò ju just a sentence lọ àmà ìdààmú ó bá kótó rí ká ni ìdààmú ó bá kótó rí ká ni kí ló wá dé kí là ń ṣe báyẹn sí ẹ̀yin lè máa bú àwọn àfa àwọn pé kéwù yìí ọ olódo ni ọ ẹlòmíì iṣẹ́ ló ń ṣe àbàbà táwọn àfọ òbu epo ń ṣiṣẹ́ má bú àwọn àfọ ní kéwù pọ́lọ́run kàn fárísì kì í dán wọn wo àfà tó ń kọ́ ọmọ kéwù tó bá kún lé kéwù ta ni kó replace ẹ̀ wọ́dà ẹni tó ń ṣe mẹkáníìkì tó bá kú ń bẹ́ ta ló máa fi rọ́pò rẹ̀ ẹgẹ́ tí báyìí ní field tẹ́ni tó ń kálukú wa bá wà ẹ máa appreciate ẹ má máa bú àwọn tó bá lè help wọn tẹ ya àgbákò ahun ẹlòmíì ya ahun débi pé ó kàn hate àfa ni kó yẹn máa ṣàn lẹ̀ báyìí wàláì kò ní fún àfa a ní àfa ni kò ń fún lọ ṣáfò làpá tó fẹ́ ṣiṣẹ́ àfò lè lọ ṣiṣẹ́ tí wọ́n ń ṣe ló fi ń lówó lọ́wọ́ àbí bàbá ọlọ́gbọ́n Hakim the wise man ìwọ ló gbọ́n jù ó gbọ́n ìwọ ló gbọ́n tán tẹ́lẹ̀ kó gbọ́n mọ́ lẹ́yìn rẹ bàbá ọlọ́gbọ́n kó ọgbọ́n o ọgbọ́n rẹ kọ́ ló ń dowó àánú Ọlọ́run ọba ni o ẹ máa tàbùkù àwọn àfáàmù nítorí pọ́lọ́run ní pé ní àjọ ayé tiwọn ibi tó kọ́ mọ́nu afáàmì ó try kó ṣiṣẹ́ mi náà ẹlòmíì kọ́ṣẹ́ Ọlọ́run ní kó yé ṣùgbọ́n ìmọ̀ kéwú tó lọ kéwú ó yé tààrà tabasi kan bẹ́ẹ̀ wàláhì ẹ máa bá òfin pé wàláhì mashallah fáwọn kúnkẹ́ fún ìmọ̀ kéwú ìmọ̀ ẹ̀sìn ó yé gan ṣùgbọ́n àkíyèsí tó ń disturb wọn tọ́lọ́run kàn fi ṣàdánwò fáwọn míì nù wọn ẹ má tún máa fàbùkù kàn wọ́n mọ́ lórí ẹ̀ if you can't help them if you can't just be of help don't embarrass them again it is enough
enough is enough. Èyí máa bú àwọn àfáà mọ́ eré kọ́ lọ́ ṣe kọ́kọ́ tó lọ kéwú wọ́n jìyà kéwú ni kọ́tọ́ rẹ̀ kéde yí ọ̀pọ̀lọpọ̀ nù ìsàwọn tí ò ní kan ṣe nu wọn o torí bẹ́ẹ̀ ẹja ṣọ́ra ká má tara àwọn àfáà gbẹ̀ṣẹ̀ ká má tara àwọn kọlọ gbọ́ ọlọ́run látara yìí máa fi ẹnu àbùkù kan wọn o lè help wọn o tún wá ń bú wọn o lè ràn wọn lọ́wọ́ o tún wá ń yẹ̀yẹ́ wọn ittaqullaha ya hawullah wassalamu alaikum wa rahmatullah.